ẹ̀ ti ń pé Engineer Sunday Oyinkanti ẹnu kókó ogi ìran ògógó ní kàtí ẹ̀ láàgàn wọ́dún bá ti pẹ́ pèrè gbọ́n màmá wọ̀ tutù wálé ayé ni ẹ kú oríire àṣeyí àṣàmọ́dún sọ̀pọ̀lọpọ̀ tówó tọmọ tàìkú ti ṣe balẹ̀ ọ̀rọ̀ mo bá aládùn sọdún òhe mo bá aládùn sọdún òwà Adébáyọ̀ ní sọjọ́ bí mo bá aládùn sọdún. mo bá aládùn sọdún òhe mo bá aládùn sọdún òwà Adébáyọ̀ ní sọjọ́ bí mo bá aládùn sọdún. mo pẹ́ dákun mọ́mọ́ bínú pé mo bá olóyè pé mo pe ọlọ́kọ bó orúkọ la fi pé ládé ó kọ́ la fi pa àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn ọmọ bàbá lọ́lá mo pé ilé tí ìyá o òlé ọmọ olómù làpẹ̀rọ ọmọ ọlọ́rọ̀ alágòógó dẹ ìwọ gángan lọ́mọ àsìngbà tí ń bẹ lọ́nà tó òmu ìwọ sì mí kéèmí sí ọ̀nbọ̀n lọ́mọ olómù ń ṣe ìtàlẹ̀ fi ilẹ̀ mọ́ wọn lọ́wọ́ ń jọ sí tọ́fídọ́ máa sìngbà ọmọ àsìngbà tí ń bẹ lọ́nà tó òmu òlé ọmọ nílùú bàǹtìrì ìbá ìlú tí wọ́n ìfàwọ́ ẹ̀kún ṣe àfàwé kété pé tí èrìn lẹ́kú ọdún kú àṣeyẹ ọmọ olómù làpẹ̀rọ ọmọ ọlọ́rọ̀ alágòógó dẹ òlé ọ̀ wọ́n pẹ́ bẹ́wúrẹ́ bá sọnù ló mú o mọ́ fi lọ wá bàbá tiwa kì í ṣẹgbẹ́ gbẹ̀ràn wọ́n pẹ́ bá di ẹ bá sọnù ló mú o mọ́ fi lọ wá bàbá tiwa kì í ṣẹgbẹ́ gbẹ̀yẹ àmọ́ tóbìnrin ọ̀rọ̀ gbọ́dọ̀ bá sọnù ló mú o wọ́n pẹ́ mọ̀rìn ẹlẹ́sẹ̀ wẹ́ ẹlẹ́sìn ní ẹ̀rán wálé bàbá tiwa ìwọ gangan lọ máa rọ́pọ́n lájọ omi tó oró ẹ̀sìn. ńlẹ́ kárí ọmọ àṣewù yan lọ́jọ́ wọ́n pẹ́ bẹ́ẹ̀ wù yán bá ti dómù àdọ̀tún àṣẹ̀ṣẹ̀ kún yán àdómù àdọ̀tún bá ń tẹ́ ìwọ́jọ́ tún gbẹ̀wù yán dé mi o sẹ́wù yán wá gbà yóò jọ tún lọ lé bàbá tó bí ọlọ́mọ gangan lẹ́ o ọmọ ọ̀kànlélọ́gọ́ta ẹ̀kọ́ sísan lòun wíwá mú lọ́gbọ̀n ọ̀kànlá yòókù dílé olómù lápẹ̀rán lágbára ọba dání wáyé o ojú rẹ̀ ò ní ríbi gbajúmọ̀ rẹ̀ ò ní bàjẹ́ ọ̀nà rẹ̀ tó tò yí lọ́lọ́run ọba mo pé kò ní dojúrú bó bá lọ́rẹ́ kò mọ̀ bọ̀ ọ̀rẹ́ ni iṣẹ́ ránṣẹ́ rẹ̀ mo pé kò ní bàjẹ́ ire lójú owó rí ire ní kójú rẹ̀ ọmọ rí lọ́jọ́ gbogbo àṣeyí àṣàmọ́dún sọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀la nínú ìfọkànbalẹ̀ ara òní ní ọlọ́lọ́lọ́hún ọba.